gúdúgbẹ̀ já sàn-án-sàn aláàárẹ̀ jàgbá ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí bí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ arákùnrin kan tó pa ọ̀rẹ́ rẹ̀. Afurasí ọ̀daràn ẹyẹ tí mo sọ yìí lórúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Ganiu. Bí a bá ń báni rìn ó yẹ ká máa fura lọ́rọ̀ tó gbé ìkànnì Yorùbá Gidi lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí a bá fẹ́ yan ọ̀rẹ́ ó yẹ ká wò ó dáadáa ká tún bẹ orí wa kó gbé wa kó aláwo rere tó jẹ́ ọ̀rẹ́ láti yàn. Ìròyìn ìbànújẹ́ gbà ni kí ni ká ti gbọ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ lo ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ fún oògùn owó nítorí owó. Ó ní ọṣẹ bìzàbìzà òun lòun fi ṣe o, òun fi ọ̀rẹ́ òun gúnṣẹ́ bóyá bí òun bá lè gún ọṣẹ náà tóun sì bẹ̀rẹ̀ sí í lò ó. Búrùjí adé, ọlà ayadé, òwò adé lọ́pọ̀ yanturu. Bó o láyà o ṣèkà, bó o rántí ikú Gáà o ṣòótọ́. Kẹ́hìndé Ganiu ẹni 50 ọdún tó ń gbé ní agboolé Ọ̀dẹ́bí yìí lágbègbè Ọba Òkè níjọba ìbílẹ̀ Ọlọ́rundá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun ló máa ṣàdédé kí ọ̀rẹ́ rẹ̀ mọ́lẹ̀ tó sì dùnbù rẹ̀ bí ẹni ń dùnbù ẹran. Lẹ́yìn rẹ̀ ló yọ gògóńgò rẹ̀ tó sì jó papọ̀ máwọn nǹkan kan kó tó di wípé ó yí mọ́ ọṣẹ dúdú. Ààyè lè èèyàn níkà. Afurasí ọ̀daràn ẹyẹ tó ń mú sọ yìí sọ wípé ọ̀rẹ́ rẹ̀ tóun ṣekú pa yìí òun ló ti wà lórí àìsàn, ṣùgbọ́n kì í ṣe wípé àìsàn náà burú púpọ̀ débi wípé ó ti di tọlọ́jọ́ tàbí wà ní bèbè ikú, tàbí jẹ́ àìsàn tó ń dúnkokò mọ́ ẹ̀mí kó tó di wípé ẹranko ẹni bí ẹ̀dá yìí lọ bá alálejò ikú. Kẹ́hìndé ṣàlàyé nígbà tó ń kà bòròbòrò níwájú iléeṣẹ́ ọlọ́pàá wípé òun lọ yọjú sí ọ̀rẹ́ òun yìí láti wo bí ara rẹ̀ ṣe ń ṣe sí, ṣùgbọ́n kété tí òun dé ibẹ̀ kinní kan bá rúbọ òun lójú tí kinní ọ̀hún sì ń ṣe òun bíi pé kí òun pa ọ̀rẹ́ òun, àfi bí ìgbà tí oúnjẹ bá ń wù èèyàn jẹ tí oúnjẹ náà sì ń wù yàn jẹ gidigidi ni. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn ọ̀daràn náà tí ìkànnì Yorùbá Gidi náà láǹfààní láti wà lára àwọn oníròyìn tó wà níbi tí wọ́n ti ṣe àfihàn afurasí ọ̀daràn náà. Bẹ́ẹ̀ aláǹfààní láti gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu afurasí náà bó tilẹ̀ jẹ́ wípé látàrí àwọn ẹ̀dí kọ̀ọ̀kan iléeṣẹ́ ọlọ́pàá ò gbà wá láyè láti fi ojú ọ̀daràn náà hàn dé nítorí àwọn ìdí kọ̀ọ̀kan léyìí tí wọ́n sọ wípé yóò ṣiṣẹ́ fún iṣẹ́ ìwádìí àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin. Ọ̀rọ̀ rèé lẹ́nu Kẹ́hìndé Ganiu tó dùnbù ọ̀rẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ní fún látàrí ìwà tẹ́lẹ̀ ẹsẹ̀ mi ni mo bá wọn wà ó tó yẹn bẹ́ẹ̀ ni mo sọ̀sẹ̀ yẹn fún bẹ̀rẹ̀ ẹsẹ̀ mi mo bá wọn wà lẹ́yìn òní kan. Ta ni mo ń wà? Àwọn tí bá fẹ́ bá ṣiṣẹ́ àwọn ni wọ́n lọ́wọ́ sùn rẹ̀. Àmẹ́yìn lẹ́ máa ń sọ pé kọ́lọ̀ wá bí. Ó wà nínú iṣẹ́ tá a máa ṣe. Tí wọ́n bá wá kí yẹn wá ìdílé wọn ń gbà lọ́wọ́. Tó bá jẹ́ pé lọ́wọ́ àwa fúnra tó bẹ́ẹ̀ sì complete yẹ nígbà bíi 500,000 ẹlòmíì. Tó bá yẹ kó wá wá. Tó bá wá ṣèyìn lẹ bá wọn wà bí èrò lẹ máa ń gbà. Ilé tí mo bá wá yẹn sìn mo kàn mí gán fẹ́ ṣiṣẹ́ wò fúnra mi. Lẹ́yìn ọ̀rẹ́ mi kan tí mo fún bẹ̀ tó wá láti wá láti wá ẹ̀yìnbó fún lẹ́yìn èmi náà mo ṣàṣì fúnra mi. Fáwọn kan bẹ̀. Mi tí ì fẹ́ anybody bẹ̀. Ẹ kí wá ní ẹ̀ṣẹ̀ tó rẹ̀ yín ṣẹ̀ tó fi rò pé òun ló yẹ kí kó bá kinní lọ. Gẹ́gẹ́ ti ṣiṣẹ́ yẹn tán ojú mi tó wálẹ̀. Èṣù ló ṣiṣẹ́. Bó ni yóò ṣe wáyé lára yín báyìí àti pé kí ìjọba ṣe lórí ẹ̀. Inú mi ò dùn, ara mi bàjẹ́ jù. Ọ̀rẹ́ yín yẹn tó bí wọn mélòó tó ti ní. Ọmọ kakúlé náà ni. Tó níyàwó. Kò níyàwó. Ipò lọmọ rẹ̀ wà báyìí irú ipò wo lẹ́rù kọ́mọ rẹ̀ wà. Kò wà ní kò dáadáa because ó jẹ́ ìbànújẹ́ ọkàn fọmọ yẹn. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe lórí ọ̀rọ̀ yìí? Èṣù ló ṣiṣẹ́ mo bójú àánú wò. Ẹ fẹ́ kí wọ́n fi yín kí wọ́n kojú àánú wò yín ṣùgbọ́n yìí ti pààyàn ẹ rò pé tán bá dájọ́ kó fún yín ó ṣe déédéé nǹkan tí ẹ ṣe. Bẹ́ẹ̀ ó ṣe déédéé rẹ̀. Ó ṣe déédéé rẹ̀. Top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore.
Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour, èrè gbẹrẹfun. Rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap, ògì pupa onígbẹrẹfun. Gàrí Ìjẹ̀bú tó kan dáadáa. Tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì. Tuntun tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde. Láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores. Ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.